rí pọ́n ẹ̀yin àgbà àyà ẹ̀gbà àkàn ká ń bá níbi ìkan rí mo ní tí ẹ bá pọn mi ẹ má dó mi rú ṣẹgbọ́ bí ẹ bá pọn mi ẹ má dó mi rú ẹgbọ́ o kẹ́ni tó ń bọ̀ lẹ́yìn kó lè rí pọ́n ẹgbọ́ o kẹ́ni tó bọ̀ lẹ́yìn kó lè rí pọ́n òṣìkà máa ṣe mọ́ òṣìkà ọlọ̀tẹ̀ máa ṣe mọ́ ọlọ̀tẹ̀ ẹ̀mí Ọlọ́run ló ń bá ẹ sọ̀rọ̀ tó ń gbọ́ òṣìkà máa ṣe mọ́ òṣìkà máa ṣe mọ́ òṣìkà 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 ẹ̀mí Ọlọ́run ló ń bá yín sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ òṣìkà máa ṣe mọ́ ẹni a bá fi ẹ̀jẹ̀ ọlọ̀tẹ̀ dí ọ̀tẹ̀ náà ni ó ṣe tí ó fi kú láyé irú wọn ní sọgbẹ́ yìí sọ̀hún tí ń larí tàgbò mọ́tò kọ lèmi a fi máa sọ wípé ẹni tí ò bá ti ní ẹ̀jẹ̀ bíbí ire tàbí tí ò ní bíbí ire kò lè hùwà re ẹni tí ìran bàbá àti tiẹ̀ ò bá ti ń dúró níbi ìkan re ẹ má expect irú ẹni bẹ́ẹ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ káwọn náà dúró níbi nǹkan re irú róńbónú mo rí wípé ẹ̀ ń gbé pláyà kan síta di kinní kan 100 ìṣèkiri and Yorùbá kinní kan 100 want to settle the kinní kan brief in between the olóyè Sunday Igboho Òòṣà àti Gani Adams ẹ kúrò nídìí ìdù eré ọmọdé ni ṣé Sunday Igboho bá yín jà ní Sunday Igboho bá Gani jà Gani ní bára rẹ̀ jà mo ti sọ fún yín pé Sunday Igboho kọ́ ló ń bínú mo lọ́mọ kóòtù òjíire ló ń bínú mo ní Sunday Igboho kọ́ ni Gani ń bá jà gbogbo ọmọ Yorùbá ló ń bá jà torí ẹni bá ti ń bá olùrànlọ́wọ́ ẹni jà ẹni ló bá jà làwọn àgbájọ wọn àná fi sọ wípé ọ̀tá ọ̀rẹ́ mi àbí ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi náà ni ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi náà ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà ni ẹ kú nídìí ìdò bàbá Adéṣọ̀kan ẹ kú nídìí ìdò àti gbọ̀ntẹ́lẹ̀ ló ń bí yín nú tẹ́ ẹ fi pè pàdé ọ̀tẹ̀ torí májàsọ́lá àti gbọ̀ntẹ́ ló ń bí yín nú tẹ́ni ó kú bí tọ́mọ Adéyẹmọ máa gbà ṣé mẹ́tàlélọ́gọ́rùn-ún yín mẹ́tàlélọ́gọ́rùn-ún yín ṣé ẹ lè dí ọmọ Adéyẹmọ lọ́nà ni. bàbá Adéṣọ̀kan àṣetẹ́bí tó lágbálágbá ṣé owó iná ni wọ́n ní ẹni torí ń gbà tí Sunday Igboho máa dá Iru Ekun lẹ̀ ọ̀tún máa àná sí Iru Ekun ó yẹ kó kọ́kọ́ wá gbàṣẹ lọ́wọ́ yín ta ni yín sà bàbá Adéṣọ̀kan ṣé bẹ́ẹ̀ ṣe bá OPC jẹ́ kẹ́tù wá lórí ọ̀fẹ́ àti bá Iru Ekun jẹ́ àbí bàbá Adéṣọ̀kan bí ẹ ti fọ́ OPC abẹ́rẹ́ mọ̀ pé ẹ̀yin lẹ fọ́ OPC torí Yorùbá sọ wípé agbépo lájà kì í ṣolè ẹni tó gbépo lẹ̀ lọ́wọ́ olè òun gangan ló lè ẹ̀yin tẹ́ ẹ ran Gani lọ́wọ́ tẹ́ ẹ bákọ̀pù Gani tẹ́ ẹ sọ́pọ́tì Gani láti da OPC rú ẹ̀yin gangan ní mọ̀dàrú
ìgbà tó wá mú ẹ̀sùn wá bá yín pé bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn ó ń ṣòṣèlú ó ń ṣe gbá ẹ̀ ṣe wádìí dáadáa torí pé inú yín ti kọ́kọ́ rorò sí bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn láti gbà yẹn kọ́ ayé yín wá dà sà ayé yín wá dà bá sì máa sọ̀rọ̀ wọ́n á ìdárúkọ bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn ǹjẹ́ ayé rà yín mọ̀ láfi ní òṣìkà máa ṣe mọ̀ ẹ̀mí Ọlọ́run ló ń bá yín sọ̀rọ̀ èmi kọ́ ni mò ń gbẹnu sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run ló ń sọ̀rọ̀ àwọn onílẹ̀ ló ń sọ̀rọ̀ àwọn bàbá wa tó ti lọ the spirit of Dr. Frederick Fáṣẹ̀hùn ló ń bá yín sọ̀rọ̀ bàbá Adéjọkan ẹ̀yin gangan lẹ dá OPC rú ẹ̀yin gangan la agbódegbà ń Gani agbódegbà tẹ́ ń ṣe fún Gani òun lẹ tún bẹ̀rẹ̀ yìí ẹ lè rí Iru Ekun dàrú ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní fún yín ṣe bàbá Adéjọkan wọ́n ní àgbàlagbà ìjó lágbàlagbà àgbà tó bá jó lágbàlagbà ẹ lùlù làgbàlagbà fún ó mà lágbára o ẹ ń pe Gani ti wá dẹrù jẹjẹ sí yín lọ́rùn Ààrẹ Ọ̀nà Kakanfò àti gbéṣẹ́ kan fún kó bá wa bẹ àwọn ọmọ ẹ wá ń pe bàbá ẹ ń pe Akíntẹ́tẹ́ Akínọlá ẹ ń rán sí bàbá Akíntóyè kó bá yín tọ́ fún Sunday Igboho àwọn blọ́gà tó yí ká bàbá ẹ́jìnì yín ti run down bí ẹ máa ríngì ẹ̀ ní tàbí ẹ máa ṣéǹjì ẹ̀ làákàyè yẹn ti ń kò lórí yín sà torí ohun tí mo tún gbọ́ láàárọ̀ pé ìgbà tẹ́ ń lọ sí Kútọ́nù ẹjọ́ ń plan security yẹn ni ẹjọ́ ń ṣe mítì pẹ̀lú bàbá Akíntóyè àti Sunday Igboho ní Akíntẹ́tẹ́ Akínọlá can be my weakness alábàjọ tẹ́ fi gbé Akíntẹ́tẹ́ Akínọlá lọ síbi mítì orí ibú tẹ́ lọ ṣe sà ẹ lè da ilé irú ìṣẹ̀dálẹ̀ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ò nígbà kẹ́ da ilé irú bẹ́ẹ̀ ti da OPC irú sà ìṣẹ̀dálẹ̀ àwọn ládéládé kò ní í gbà kẹsùn Iru Ekun níná àwa ò ní gbà fún yín baba no room for you ṣé bí Akíntẹ́tẹ́ Akínọlá ọmọ yín ti dákanlẹ̀ tó pè ní màá rántí orúkọ yẹn inú ìràpadà kọ́ àmọ́ ṣẹlẹ̀ ló ní ìràpadà ìdáǹdè ní kẹ́ lọ́ máa jà sísà in Iru Ekun no room for ọlọ̀tẹ̀ torí àwa mọ̀ pé bàbá Adéṣọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ láàárọ̀ yìí bàbá Adéṣọ̀kan náà fẹ́ ṣọ̀tẹ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ìṣáni torí pé nígbà tá ń ṣe Iru Ekun Sunday Ìgbòho pè yín ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ayé di nǹkan tí ò yẹ kẹ́ ẹ dà ẹ̀yin fúnra yín lẹ sọ wípé bí ẹ ṣe gbé Gani lẹ́yìn tó ó fẹ́ yín òǹgé yín jẹ́ ajẹ́ wípé ẹ̀yin gan lẹ́gbìn mọ̀ràn ọ̀tẹ̀ sí bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn kò sí irú ẹ̀ ò lè yọ fún yín nínú Iru Ekun sà àwọn ládéládé lóyè ilẹ̀ Yorùbá ò ní gbà no room for you sà ẹ̀yin lẹ́mọ ìpàdé ọ̀rọ̀ tẹ́ ń pè kiri àti sọ fún yín pé Sunday Igboho òbẹ́nikẹ́ni jà ọmọ òbẹ́nikẹ́ni jà ọmọ kí gbogbo lé ọmọ òbẹ́nikẹ́ni jà ọmọ kí gbogbo lé o Sunday ò bá ẹnikẹ́ni jà ọmọ Adéyẹmọ ò bá ẹnikẹ́ni jà ọmọ Adéyẹmọ ò bá ẹnikẹ́ni jà Iru Ekun tẹ̀síwájú lójoojúmọ́ àná àti ìyìn Èkìtì ní ìlú tó ti ń yin Olódùmarè àwa sí ìyìn tìyìn Iru Ekun fẹ̀ sí lójoojúmọ́ so that there is no room for ọlọ̀tẹ̀ because Iru Ekun belong to all the Yoruba race ẹ lè dá Iru Ekun rú bàbá Adéṣọ̀kan ìṣẹ̀dá wa ò ní gbà kẹ́ da Iru Ekun rú bẹ́ẹ̀ ṣe da OPC rú torí ẹ̀yin gangan ní bàbá àṣàlẹ̀ fún Gani ẹ̀yin lẹ ta bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn fún Gani
ẹ̀yin fúnra yín sọ wípé ẹgbẹ́ Gani lẹ́yìn fún bàbá to be able to take over the OPC nígbà tó take over OPC sà ṣé ayé OPC ò bàjẹ́ ó bàjẹ́ ó sọ OPC di dàkúdà ó sọ OPC di jẹunjẹun ó sọ OPC ẹgbẹ́ tẹ́ni kó máa dáàbò bo ilẹ̀ Yorùbá di ẹgbẹ́ tí ń pa ọmọ Yorùbá gbèrè nínú wọn kẹjáde lánàá ní peace bàbá Èkìtì ó dárúkọ àwa kan kétí wọn àbádọ́kẹ́ gbèrè wà ńlẹ̀ rẹ́kẹ́tẹ́ mo ti sọ nínú ọ̀rọ̀ mi ẹ̀yin baby OPC I don't have anything to do with you ẹ̀yin baby OPC yẹn ẹ̀yin tẹ́ join OPC 10 years ago 20 years ago lè mọ n tá à ń sọ nípa ẹ̀ you don't know the genesis of the struggle of the OPC ẹ kàn wọlé ni wọ́n Gani wá lò yín gẹ́gẹ́ bí instrumentalist against the founders àti bàbá Adéṣọ̀kan àfìgbà tí bàbá Adéṣọ̀kan tẹ́ bọ orúkọ ara yín jẹ́ èló náà bá gbé fún yín tẹ́ ń pè pàdé ṣé Sunday Igboho sọ fún yín pé òun àti Gani ń jà ni ṣèbẹ́ lọ́mọ yín ni Sunday Igboho ṣe pé Sunday Igboho nǹkan báyìí ìkejì ṣé Sunday Igboho bá yín ṣe OPC ó fi dẹ́dẹ́ pé ẹ lọ parí ìjà OPC ọ̀rọ̀ Sunday Igboho lẹ́mú jáde ńbẹ̀ let me tell you one thing Sunday Igboho àti Gani ò lè jọ ṣe papọ̀ ǹjẹ́ ẹ rí ibi tí òkùnkùn àti ìmọ́lẹ̀ ti pàdé rí the answer is no ṣé ẹ rí ibi tí oòrùn àtòṣùpá ti pàdé rí the answer is a big no ìmọ́lẹ̀ lọ́mọ Adéyẹmọ jẹ́ fún ìran kóòtù òjìrè òkùnkùn bírímù ní Gani òkùnkùn bírímù ní Gani òkùnkùn bírímù so ẹ má fojú pòjó wàsà ṣẹgbọ́n mi tó bá jẹ́ pé torí pé ìgbà tí Sunday Igboho ń ṣe lọ́ọ̀ṣìn tán ní òkè Iru Ekun ní ẹgbẹ́ yẹn máa jẹ́ wọn àpè yín wọ́n ti pe àwọn tó jù yín lọ wọ́n ti pe àwọn baba ńlá baba yín tó bá jẹ́ torí ẹ̀lẹ́fi lọ pàdé àpòpọ̀ mọ́ Gani tẹ́lẹ̀ ẹ máa dojú ìjà kọ Sunday Igboho wọ́n ní ìgbà ọkọ́ ìgbà àdá ó ń bó kèé lérí òkè ò jẹ́ òkè ò mú ìyẹn ni pé òkè wà nínú fasting and prayer òkè pàpà borí wọn oh my God Sunday Igboho ló máa borí gbogbo yín Igboho ló máa borí gbogbo yín lọ́la inú kan kí ló ṣe ẹ̀yin bàbá yìí bẹ́ẹ̀ ìlú tó ìlú àlàáfíà tó yẹ kẹ́ máa lù nílẹ̀ Yorùbá ẹ̀ lù ṣé Sunday Igboho sọ fún yín pé òun bá Gani jà ni àní Sunday Igboho ò bá Gani jà kò bá Gani ṣe ẹ jẹ́ kí Gani ó dúró títẹ̀ pẹ̀lú àwọn ọmọ títẹ̀ àwọn ọmọ Yorùbá láwọn ò fẹ́ Gani mọ́ ẹni dandan wọ́n gbọ́dọ̀ fẹ́ Gani àwọn ọmọ Yorùbá láwọn ò bá Gani ṣe mọ́ ẹni dandan wọ́n gbọ́dọ̀ bá Gani ṣe kí ló ṣe yín bàbá Adéṣọ̀kan that you allow these people to push you síbi tí ò yẹ kẹ́ ẹ lọ. ẹ̀yin ọmọ Yorùbá ẹ fúnra sí George Akíọlá o ẹ̀yin ọmọ kóòtù òjíire most especially those people in YSM ẹ fúnra sí George Akíọlá ó ti sọ fún yín pé òun lọ fẹ́ lọ gbé Gani wọnú YSM ìjákulẹ̀ ló ń bọ̀ yẹ o ẹ fúnra ẹ̀yin tẹ́ wà nínú YSM mo sọ eléyìí I'm one of the member brother mi leader mi Káyọ̀dé Ẹ̀mọ̀lá ẹ fúnra sí George Akíọlá
ẹ fúnra mo ti sọ nínú ọ̀rọ̀ mi kan rí tẹ́mi ọ̀dẹ̀ máa ń sọ mo ní mo wà ní Kútọ́nù nígbà tí bàbá Akíntóyè ń gbéṣẹ́ lẹ́jọ́ Jàkẹ́ Ọlá lọ́wọ́ mo wà ní Kútọ́nù. Thank God for the life of Chief Sunday Ọmọdéyẹmọ Igboho Òòṣà. Thank God for the life of the Májàsọ́lá tó ní làákàyè. He called all of us. Pé bàbá Èkìtì, ìwọ, Akọ̀gún, Ìfátósìn àti Ẹ̀mùké. Mo fẹ́ rí yín ní Kútọ́nù ní ọjọ́ Tuesday. A fẹ́ ṣe meeting kan ní Wednesday and Thursday. Killer must be there. Oga Warrior must be there. Oracle was there. We are more than 20 or 30 in that meeting. Téèyàn kan bá dúró tó bá ní àwọn làwọn kọ́kọ́ polówó àwọn làwọn kọ́kọ́ sọ̀rọ̀ nípa Iru Ekun àwa tó jẹ́ pé ojú wa gangan àjọṣe mítì bó ṣe jáde sí kà ń kọ́ kí ni ká wí kí ni ká sọ. Kí ni ká wí kí ni ká sọ. Ẹ jẹ́ máa fàyè wọn mú mi ẹ̀yin lẹ́nu ìmọ̀ mú kóòkì bọ̀dé wọn láìkí kóòkì gan. Igboho sọ pé bàbá Èkìtì I want you to be in that meeting. Igboho àwa ti dé látọjọ́ Monday. Àwa tèkìtì ti gbéra látọjọ́ Monday wọ́n fẹ́ ṣe mítì yẹn ní Wednesday a rò pé wọ́n máa parí mítì yẹn ní ọjọ́ Wednesday yẹn Tuesday tó Wednesday kálẹ̀ lè padà máa bọ̀ àwa sùn ọjọ́ mẹ́rin ní Kútọ́nù èèyàn ní Ìgbòho Yorùbá ní àìgbókèrè mọ dídùn ọbẹ̀ èèyàn lọ́mọdé yẹn mọ́ tẹ́ máa ní oríṣẹ̀dá lọ́mọdé yẹn mọ́ tẹ́ máa pè kankan ní special made lọ́mọdé yẹn mọ́ ní Ìgbòho Òòṣà. He loved the Yorubas. During that time náà pé Sunday Kútọ́nù bàbá Akíntóyè o bàbá Akíntólè Sunday olè Sunday gba 700 million Sunday gba 70 million Sunday gba $700 kìnnìkan oúnjẹ àní ẹ̀ fi wọ́n lẹ̀ ó máa tó yé wọn. Nígbà táwọn kan wọ́n sẹ́ndì prógámù ìjìnlẹ̀ fún mi mo ní kí n dàn kí ni wí ẹni táyé ẹ ti bàjẹ́ lọ́tọ̀dọ̀ lọ́wọ́ onítìrí kí ni ìjìnlẹ̀ wí táwa ó tún máa dá lóhùn. Kìbó wà lára àwọn tọ́jọ́ lu ọmọ Yorùbá ní 1 billion naira owó tó gbà lẹ tí dúpọ̀ onítìrí gbà kí ni wí Yorùbá ti mọ̀ òtítọ́ the òtítọ́ has already set us free. Mítì yẹn bá bẹ̀rẹ̀ Ìgbòho wà ńbẹ̀ bàbá Akíntóyè wà ńbẹ̀ every one of us ní Kútọ́nù. Bàbá ní we must defend our land and the struggle will continue. We must defend our land and struggle must be continued. Bàbá ní we will put this struggle in 2 parts. Tí n bá ti sọ Òyìnbó tẹ́ ẹ bá ti understand it àdíà náà máa fi gbé o. Òyìnbó ti tèmi wúwo ju títí yín lọ o. Overgraduate lẹ́yìn undergraduate lẹ́yìn overgraduate lèmi. Bàbá ní we have military way and administrative. Pé Architect Akiola George, you will be my representative at home. That have a duty to play. Bàbá ní àgbà tí ń dé ń tẹ́ bá sọ tẹ́ bá mú wá làwọn ọmọ ṣiṣẹ́ lé lórí. Gbogbo wa pàtẹ́wọ́. Àwọn tó jáde lẹ́nu pé bàbá Akíntóyè fẹ́ kó jẹ́ àwọn dìdìrìn owó náà fẹ́ gbà. Bàbá tó kú lọ yìí. Tó ń kú lọ yìí. Àkáǹtì bàbá ọwọ́ ẹ̀ làkáǹtì bàbá wà olóńgbòwó
òun ló tún lọ sọ fún àwọn ará àta pé bàbá ń gbowó àkáǹtì bàbá Akíntóyè